Ẹ káàbọ̀ sí orí kan ẹwọ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àṣìmá play fún nínú fídíò ẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ àṣírí lọ́tún pẹ́rẹ́pẹ́rẹ́ lẹ̀ sínú fídíò ìyẹ̀wò tó bá yẹ kí gbà ọkọ ní darapọ̀ máa lórí ìkànnì ẹ bá like comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíò sọ àkàbàlì máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ ti mọ̀ kí táwọn bá rí àwa kí n sọ ìtẹ́bọ̀ wá síbi láti wá sọ adẹ́kẹ́ àti ìwádìí dáadáa lórí ẹ̀ kí a tó wá sọ ẹ wo ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pọ̀ ìjò ká má fi àkókò ṣù ẹ ká wo àwọn fídíò. báyìí bàbá mi gbà gbogbo ọ̀nà tí wọ́n dí àwọn kan lọ́kẹ́ lẹ́sẹ̀ àwọn kan lẹ́yìn nígbà tí wọ́n mú ìṣẹ̀lẹ̀ wá yàrá yìí èmi àti sọmọ aládé fún bàbá mi kọjọ́ wọ́n yìnbọn dáadáa táwọn náà mọ̀ tí èsì pé yẹn ń dànù táwọn gbogbo yẹn lọ́wọ́ olóògùn tó débi kí n pariwo pé ìbọn ló ń dún yẹn kì í ṣe àdá o wọ́n yìnbọn sí mi dáadáa ṣùgbọ́n àdúrà yìí bàbá mi gbà lórí mi ìgbà tí mò ń sọ fún ọ pé kí ni mo ṣe bẹ́ẹ̀ yìnbọn gan ẹ̀yin tó ọlọ́pàá ni ẹ sọ ara yín fún mi ẹ jẹ́ ń tẹ̀lé yín tó bá jẹ́ sọ́jà náà ni ẹ jẹ́ ń tẹ̀lé yín pátápátá wọn ò tiẹ̀ sọ̀rọ̀ ìbọn sáà tún ní ẹ fi yàn gùn ní ọ̀dà kílẹ̀ fẹ́ gan wọ́n á sọ fún àwọn ẹgbẹ́ náà mọ̀bí tó ń mú làbújá ọ̀wọ́n àmì méjì wọ́n á sọ fún wọn pé bàbá fún mi lọ́wọ́ níbo kí ni mo sọ fún lórí lọ́yìn. kábọ̀ bá wọ̀dà pé ẹ̀ ní wọn pé ká sọ̀rọ̀ ẹ̀ńdà fún ẹ̀ńdà náà ti. wọ́n ní ẹ sọ̀rọ̀ ẹ̀ńdà fún un torí àwọn kéékèèké ọmọ ọdún mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ nílé mo lé mi ní wọ́n wá wọ́n fẹ́ gbé mi bìbọn tó bẹ́ẹ̀ èmi á lọ bọ̀ ẹ̀yìn tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí fáwọn ìjà wọ́n pa yín wọ́n dẹ̀ délé ó ju gbogbo mọ́tò rẹ̀ ṣùgbọ́n tẹ̀yìn bá sọ̀rọ̀ ẹ̀ńdà n ò lè mú èmi àwọn àgbàbà mọ́ ẹ fèmí lẹ̀ n ò lè mú mi n ò tó bẹ́ẹ̀ wà láyé wọn sílẹ̀. ìbò ṣá. wọ́n gbà kan wọlé wọ́n géètì mi wọ́n kàlà ti já wọn ò rí já wọ́n wá lò ládà torí wọ́n tira wọn àwọn sójà yẹn wọ́n bọnú lé wọ́n á sí géètì yẹn látẹ̀yìn àwọn ilẹ̀kùn amọ̀dọ̀ yẹn kábíyèsí ni mo fi ṣe ilẹ̀kùn yẹn wọn ò rọ́nà ẹ̀wọ̀ ọ̀nù lé wọ́n wá gbé kíní wọ́n yin kíní yẹn sójú wíńdò bọ́gílá yẹn gbọ́n bí mọ́ kíní yẹn eruku tẹ̀ wọlé àti bọ́gílá àti gbọ́ ẹ̀ bím ọ wọlé ni wọ́n bẹ lórí YouTube wọ́n bẹ lórí internet wọ́n wá gbàgbé wọlé wọ́n wá lé mi láti ẹnu step wọnú bedroom mi mo tilẹ̀kùn gbàtí wọ́n ní gbóbúrí lọ mi dáhùn wọ́n á lọ gbé wọn sóhun lórí wọ́n ní ọmọ tó wọ́n ti fún wọn ní information mi fún wọn bí wọ́n á gbé wọn sí lórí pé kọ́lọ̀ tẹ̀lé kọ́ máa sọ pé àwọn wà lẹ́yìn kọ́kàn sọ pé kí sílẹ̀kùn pé wọ́n ti lọ òun á lọ́gbọ́n fún wọn pé bàbá ẹ̀wọ̀n yìnbọn èmi dúdú ní o ẹ sáàmù yìnbọn ẹ dákun bàbá bí ṣe sọ̀rọ̀ mi ti ká pé wọ́n bẹ lẹ́yìn ẹ̀ mo wá bẹ lọ́hùn mo fọ̀rọ̀ mi sọ́wọ́ ọlọ́hùn wọ́n lọ lẹ̀mí mi lọ́dọ̀ sí ó jáwé ní orí gba mo sílẹ̀kùn ìgbà tí mo sílẹ̀kùn wọ́n rí olóńgbò mi lórí bẹ́ẹ̀dì mi tó ń wà lórí bẹ́ẹ̀dì bóyá wọ́n ti wá ọ̀rẹ́ mi kẹ́tẹ́ mi sọ pé mo kàn fi awó tí mo kàn tàn ní ọgbọ́n báyìí tó òun bá sọ fún wọn pé kọ́mọ́jú olówó ọlọ lógún mọ̀ wọ́n á pa olóko yẹn wọ́n á pa olóko yẹn wọ́n fàṣọ gbé wọ́n ti rí òkú wọ́n kà àwọn ọmọ ilé yìí wọ́n rọgbọ́n wọ́n ti dìtrọ́ ilé wọ́n ti pa àdògbẹ́ wọn pa brọ́dà mi kan náà wọ́n lọ wọ́n ti wá lọ tán wọ́n wá pẹ̀ nìkan pé èdè ìbò ní ìbò mo ní mo wà láyé mo ní mo wà láyé lóòótọ́ tí o lè sọ̀rọ̀ mọ́ni kí ló dé mo bọ̀ ẹ̀mí rẹ̀ ọwọ́ dọ́dọ̀ mi orí mi pé tí mo lè bọ́ oníròyìn sọ̀rọ̀ mọ́ni kí ló dé wọ́n á bọ́ oníròyìn sọ̀rọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ìlú bàbá mi wọ́n kọ́ dínà ìlàrọ̀ gbà wọ́n bínú pé akínú ṣe tán fi ní kọ́ lọ́pàá ìwé òun gbogbo ṣe ń pariwo sọ́jà làwọn kọ́ DSS làwọn kọ́ ọlọ́pàá làwọn kọ́ gbọ̀ngbà tán gbóhùn mi wọn làwọn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ́ ṣe fún Yorùbá wọ́n ṣe ṣe fún gbogbo àwọn bàbá wa Akíntọ́lá nǹkan bàbá wúlò tó lọ bá wọn lólé mọ́ sí tán bàbá Fọlákẹ́ tó lọ pa wọn lógun tí wọ́n ní ọ̀nà gbọ́n mẹ́ wọ́n tó fẹ́ wá ṣe fún mi nìyẹn kan yọ mi pa wọ́n rí pé ọmọ ilé náà lọ́mọ àwọn bàbá yìí ni Yorùbá lélẹ̀ kan pa mí táwọn ọmọ tí wọ́n dẹ̀ ń pa ẹgbẹ̀rún èèyàn tó ń sọ fún àwọn fún ọ ní amnesty àwọn ọmọ ń pa ẹgbẹ̀rún èèyàn tí gbogbo ayé ń rí wọ́n dẹ̀ tún pè wọ́n mọ́ra pé ẹ mọ́ bọ̀ ẹnu bí wọn ni tó kó ike lọ́wọ́ ẹ fún wọn ní amnesty kí lèmi wá ṣe wọ́n á lé mi lù láti gbà náà ọdún karùn-ún rè ìyá mi wá pè mí nígbà tí mo wà ní ìwọ̀n kútọ́ náà tó mo lórí ọdún méjì àti ìgbà ó wá pè mí ó ní àdìsá mo nímọ̀ mi ó ní ṣe bọ́ sọ pé tí bàbá Tinubu bá ti wọlé wọn ò fi ọlẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni ó ló ti wọlé ìṣòro tó sùn méjì wọn ò fi ọlẹ̀ ni mo ní wọn ò tí ì fi mí lẹ́mọ̀ mi ó ti wà ń bẹ̀ mo ní mo wà ń bẹ̀ ọlọ́dà ta ló mọ̀ tí mo lè ó lè mi náà sì gbàdúrà mo sọ fọlọ́run pé kó lè yọ ọmọ mi kọ́lọ́ njẹ́ bọ́ bẹ̀ ó sì ti wá bọ́ bẹ̀ ó yẹ kó yọ ni mo ní kò yé mi mo ní bọ̀ tásìkò Ọlọ́run bá tó yóò fi mí lẹ̀ ọlọ́dà ta ló mọ̀ mo ní mi ò mẹ́ni kankan tó lè wàá mú mi lọ bẹ̀ kí n lọ sunkún sí lọ́rùn mo ní mi ò mẹ́ni kankan ọlọ́dà ó ní ṣe bí tọ́lọ̀ ń bá sọ fún pé kó fi ọ́lẹ̀ yóò fi ọ́lẹ̀ mo ní àwọn ìjọ lọ́nà ó lóun lọ bọ́ lọ́wọ́ ọ wá kúnjọ kejì bàtọ́ wá díjọ́ kẹta ọ̀gá ọlọ́pàá bẹ̀rẹ̀ wá wálé mi ní nǹkan bíi aago 4 lóru níbi tí wọ́n fi mí pamọ́ sí ó sí gèètì ó wọlé wa àwọn ọlọ́pàá pọ̀ tí wọ́n sọ̀rọ̀ àǹdí bẹ́ẹ̀ mo sáré bá àwọn ọlọ́pàá yẹn mo kẹ́ gbọ́ gírígírí kí ló sáwọn Nàìjíríà tó wá ká mọ́ bí ni
kí ló tún ṣe táwọn ọlọ́pàá ń sáré gírígírí àsọ̀gà àwọn olóde wọ́n bá kẹlẹ̀kùn wọ́n wọlé wá bá mi tí mo fi mí sí tí mo sọ wọ́n bá ní kejì ìkẹrù wọn nílò wì ṣé Nàìjíríà ní kẹlọ pa mí nínú ó ní president ní káwọn pèmí wa kò sí wàhálà mo ní bọ̀t ẹrù wo ni kí ní mi ṣòkòtò mi náà àtàṣọ orí ẹ̀ sọ́bẹ̀ bá tẹ̀lé ó gbé mi sínú ọkọ̀ ìgbà tó di bí aago 6 àdájí àdúgbò president yẹn ó ní kí táà ń bọ̀ ní mo ní kò sí wàhálà ó ní mi béèrè pẹ́sẹ̀ mo ní pẹ́sẹ̀ kí mo fẹ́ béèrè àìdá kẹ́ gbé mi lọ Nàìjíríà lọ fún ìjọba àbí kẹ́ pa mí pẹ́sẹ̀ láti bí ọdún méjì àbọ̀ pẹ́sẹ̀ ìyá mi ti kú ní ìjẹta ó ní mo béèrè pẹ́sẹ̀ ó ní ìyá mi ti kú ìjẹta torí tèmi náà ló sì fi kú ẹ̀yin lẹ́sìn dé lọ́rí bó ti ẹ̀ wájú kẹ́ gbà mí láì kí n sí kẹ́ sì gbé mi lọ tẹ́fẹ́ gbé mi lọ àbí kẹ́ pa mí ìyẹn tiẹ̀ sì dá kí wàá ní gírígírí tẹ́fẹ́ mo fi dẹ́rù bà mí tó bá lè máa bá pírẹsidẹ́ntì sọ̀rọ̀ kó fún mi láyè kí n sì yá mi tí n bá ti sí tán gbogbo tẹ́ bá fẹ́ sí kẹ́ sí ìyẹn dá torí mo mọ̀ pé torí tèmi ló ṣe kú ó ní kí sáfara balẹ̀ kí n jẹ́ kí pírẹsidẹ́ntì jáde àti pírẹsidẹ́ntì jáde ó ní báwo lára mi mo lára mi ò dáa ó ní kí ló ṣe mí mo ní wọ́n náà ni ó ní kí ló ń ṣe mo ní wọ́n ló fi mí pamọ́ síbí èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló fi mí pamọ́ kì í ṣe wọ́ Ọlọ́run fi mí pamọ́ ni wọ́n náà rí pé wọ́n àtẹ̀dá mi dé ní airport mo lọ ìyàwó mi lẹ́fi tàn mí mú bọ́ mo fi nígbàgbọ́ pé bọ́lọ́run ṣe fẹ́ kẹ́ ó rí ni Nàìjíríà rí mi mú kì í ṣe pé bẹ́ẹ̀ náà ẹ̀ tó state kan Nàìjíríà kì í ṣe ọlọ́ọ̀kẹ́ dábí lómi ẹ̀ tó bẹ̀ bọ́ Ọlọ́run fẹ́ kí n kẹ́kọ̀ọ́ ló fi sí mi pamọ́ ohun tó bá wù ọ́ kò sí ṣùgbọ́n gbà mí láyè kí lọ sí ìyá mi lé ó ní ìyá mi kú mo ló kú yẹ̀ta ó ní ó lóun bọ̀ ọba tó wọlé lọ pàtó jáde padà ó ní kí n kẹ́rù mi kí n máa lọ ó ló yọ̀ǹda mi. ẹ̀wù máa ń lọ̀rọ̀. ó ló yọ̀ǹda mi mo tún àwọn òbí àbí wọ́n ń tàn mí ó ló yọ̀ǹda mi sẹ́ẹ̀ mo ní bọ́ mo wá fẹ́ mọ lọ́nsìn kò sí tí mo fi lè lọ kò sí páálí kankan lọ́wọ́ mi Nàìjíríà ti kó gbogbo páálí mi lọ́nu létí mo fi ń lọ Amẹ́ríkà lọ sí London lọ bá àwọn fámìlì mi ní Canada Germany so kò sí nǹkan tí mo lè fi rìn ná ó ní kí ni mo fẹ́ lò kọjá bí ń jọ yẹn mo ní tí mo fẹ́ lò kọjá Germany ló fún mi ìyàwó mi ló dẹ̀ mú wá oṣù kan péré ní dẹ̀ ń bẹ lórí ẹ̀ ẹ̀dẹ̀ ti gbà oníbàá olóṣèlú mo ní pépà gbọ́rọ̀ wáyé ni mo ní ká ní mo fi kọjá ń jọ yẹn ni ọ̀tàn gbọ̀ngbà tẹ̀ jẹ́ kí n gbà lórí kọjá tẹ̀ fi dá mi dó ń bí kò sí tí mo tún lè fi lọ́wọ́ tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ president ní ẹ tó bá fún mi níwèé pé kí wọ́n gbé mi tí wọ́n bá ti lè gbé mi dé Germany báyìí fi ó kulẹ̀ àwọn ọmọ mi méje ni mo ní bẹ ọkùnrin 6 obìnrin kan ìyàwó mi bí mẹ mo yẹn jọ àmì bẹ ó lò wọn lágbára ẹ oníṣòwò tí bá lè pa àwọn fámìlì mi náà wọn á ràn mí lọ́wọ́ bí wọ́n gbé mi kúrò wọn lókè sọ sáà ti yọ̀ǹda mi ó ló pé sọ fún àwọn ọlọ́pàá tó wà níbi tó fi mí pamọ́ sí pé wọ́n kúrò bẹ̀ wọ́n fi mí lẹ̀ wọ́n dẹ̀ pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kókó mẹ́ ó sọ fọ́gà ọlọ́pàá ìgbé lọ wùdọ́ ọlọ́pàá tó mẹ́ kó lè mọ̀ wá fírí òun ok nígbà tí mo wá rí bẹ́ẹ̀ mo wá pa àwọn bọ́ọ̀sì pé ó dàbẹ̀ ni pé wọ́n fi mí lẹ̀ ẹ̀yìn bíi 5 ẹ̀mọ̀ bọ̀ ọmọ ìké mi nìkan àìmọ̀ wọ́n lè fẹ́ dọ́gbọ́n ẹ̀mọ̀ bọ̀ àwọn dẹ̀ dé mo wá pé ìyàwó mi pé wọ́n fi mí lẹ̀ ó ní jésù ní ẹ̀ ó ti rí bẹ̀ ṣùgbọ́n lọ bájọba bẹ̀rẹ̀ jẹ́mi lẹ̀ pé wọ́n fi mí lẹ̀ kí ni wọ́n fẹ́ fi wá gbé mi kó mi tí n bá lọ Nàìjíríà ẹ̀mí ọ̀bọ̀ mo pè ti Canada náà ìyẹn náà ló ń lẹ́tì lọ òun náà lọ bọ̀ ti Germany sáré yà ọmọdé ní ìjọ kẹta bó ṣe dé ọjà lọ dé Germany kí n mọ̀ fún àwọn ẹ̀dùn kábíyèsí àti mo dé Germany mo wá fẹ́ rìn ní òun ó yíyé kábíyèsí ìwé ìgbélu mi wọ́n wá ní mo ní èdè pálí Nàìjíríà wọ́n wá ní kí n lọ sẹ́ńpàsì wa ní Berlin kí n lọ gbà pálí wa wọ́n ní mi ò lè lọ bẹ wọ́n ní kí ló dé mọ́ ayẹ̀rẹ́ adúrú wo ni mo kọ́ síwájú yìí tí mo bá yẹ lọ bẹ̀ nbẹ ní wọn bá yẹ mú mi ayé àkọ́ pàmílì àkọ́ gbé mi lọ Nàìjíríà ni ọwọ́ de gbé mi dé Nàìjíríà nǹkan change wọn lọ dà ṣùgbọ́n táyìn bá lè bá mi kọ̀wé sí ìjọba Nàìjíríà pé ẹ ní di passport Nàìjíríà mi ìyẹn dà wọ́n sá fàáfà pé gírísàn nínú lọ́ọ̀yà mi wá sọ fún un pé kó sáìn fún rẹ̀ fún òun lóní kí n lọ kò lè sáìn ó wá mú wa lọ́dọ̀ mínísítà bàbá dọ́dọ̀ mínísítà yẹn ní oníkọ̀mọ̀ tí ń ṣe ni ó ní adúrú ẹjọ́ tí mo rò yìí ó ní tí n bá lọ bẹ̀rẹ̀ anything can happen oníṣùgbọ́n ọkọ̀ sí embassy wa pé òun ní di passport mo ń tọ́ bá sí òun fún tèmi dẹ́mọ̀ pé òun ní fún ó wá kọ̀wé yẹn gbàtọ́ kọ̀wé ó tó bí oṣù 2 ó bá pè mí padà pé rìsọ́ọ̀tì ti dé ní wàá bọ̀ nígbà tí ń débẹ̀ lẹ́tà ló gbélé mi lọ́wọ́ ó ní Nàìjíríà sọ pé wọn ò lè fún mi pálí pé wọ́n ń wá mi wọ́n wọ́n tẹ̀ ẹ̀jẹ̀ ìwé yẹn bẹ́ mi ìrìnà kábíyèsí wọn kà lórí fóònù ọ̀mọ̀wé ló Nàìjíríà ló lè sáyìn kọ́nsúlà wà lọ́hùn ló sáyìn nígbà táwọn tẹ orúkọ mi sórí sí táwọn sẹ́ńdẹ̀ tábújá wọn ní káwọn ọmọ fún wọn wá ní. oníṣùgbọ́n fóun ṣe rí òun tiẹ̀ mọ̀ nǹkan tó lè sọ mọ́lóhun tó lè sọ ni pé mo ní ilé iṣẹ́ kan bí tí mò ń ta gàrí láti bí ọdún tó ti pẹ́ ilẹ̀ ọ̀sẹ̀ nínú ìlú ọmọ méje mọ̀dẹ̀ ní wọ́n jẹun ilẹ̀ gbówó lọ́wọ́ yìí èmi mo ń táwọn
so màá fẹ́ lọ ra gàrí ní London lọ ra gàrí ní Amẹ́ríkà ó ní sọ ń ta gàrí ní Amẹ́ríkà wọn ní àwọn èèyàn wa máa ń gbé wá bẹ́ẹ̀ bí bàtẹ́ lè lọ rà ní Nàìjíríà máa mú lọ rà láti Amẹ́ríkà lọ káàkiri London tó láti lè lọ rà ó lóun fún mi pálí lu àwọn nígbà táwọn ọmọ tèmi ní òun fi mi náà ṣùgbọ́n ètò òun fún mi kò ní dẹ́rù tọ́wọ́ àwọn ọmọ mi yẹn òun fún mi ní protection passport tó jẹ́ ti Germany tó jẹ́ pé lùkìlù tí n bá dé tẹ́lẹ̀ tí n bá ṣẹlẹ̀ wọn ò ní ṣe kankan fún mi wọn gbé mi wá sọ́dọ̀ àwọn a lè jẹ́ protection fún mi lórí kéèsì mi yìí àwọn ti wádìí àwọn ní pé gbogbo àgbáyé lọ sí kéèsì yẹn àwọn ọ̀dẹ́ gbọ́dọ̀ ṣe nǹkan tí wọ́n á sọ pé Germany lọ ní kán lọ pa mo dẹ̀ tún lọ́wọ́ bí tó bá dọjọ́ la táwọn ọmọ bí mo dẹ̀ bá àwọn ọmọ sí táwọn ọmọ bá dàgbà táwọn ọmọ bá jọ bá fa wàhálà wà fún mi pálí yẹn so mo rí pàdé àwọn bàbá mi gbà lórí tó tẹ́ pé ilé ìgbà ní kíákíá so mo wá bẹ̀rẹ̀ sí lo pálí yẹn fi travel lọ London lọ káàkiri ibi táwọn èèyàn wà ṣùgbọ́n mo tọ́lọ̀ bí irú ṣe kábíyèsí ohun tó ti wá sunkún báyìí gan ni pé ọdún mélòó mo fẹ́ ṣe ẹ̀dá ìlú bàbá mi níbí ọdún karùn-ún àbí nǹkan rẹ̀ tí wọ́n ti lé mi kó mẹ́ bàbá wa Tinubu ló ń bẹ́ẹ̀ mẹ́ ọmọ yìí nìyí lẹ́yìn bá sọ fún pé ọmọ wa lọ́mọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nífẹ̀ẹ́ yẹn pé fọmọ yìí lọ́rùn lẹ̀ security táwọn fẹ́ dálẹ̀ kán gbé fún mi bàbá gbogbo báwọn Fúlàní ẹ̀sẹ̀ ń ṣe lọ́wọ́ mi ni mò ń gbọ́ bọ̀ nígbà tí ìjọba lé mi kó nù n bá ti wà ká ní pé mo free tí mi ṣe wanted ẹ ti mọ̀ pé lọ́wọ́ tó lè kojú wọn nugbó mi kìí ṣe gbòòrò ẹ jẹ́ wọnú gbó tiwọn. Igbó. bàbá mi tí wọ́n bá gbọ́ kùkùn lajà pé ọlọ́wọ́ pé Ìgbòho ó sì ti dé ọwọ́ ó dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí wọnú gbó lọ́la bàbá ẹ mọ̀ pàtẹ́wọ́ pé ọ̀kárí ọmọ Ládùkù inú gbó dà. àwọn mi lè mọ sọ pé mo ń jánu ṣùgbọ́n tó bá yẹ pé mo jánu ni ẹ̀yin bàbá mi ẹ gbàṣẹ lọ́wọ́ ìjọba pé ẹ free mi ẹ wá lé mi wọgbó tí mi bá wá wọgbó lọ ẹnì kan tún mi mú tí mi bá lé wọn kó ònúgbó ẹnì kan pa mí. Intercontinental ballistic ẹ̀yin missile. bàbá mi lẹni mi ohun tẹ́yin bàbá mi fún mi mo mọ̀ ọ́ láti bá ṣé bíbọn làwọn fẹ́ yìn àwa máa gbàgbọ́n lọ́wọ́ wọn àwa dá wọn dọ̀bálẹ̀ àjà wọn lẹ́gbàá pé ẹ mọ̀ wọ̀ lójú wọn lọ́wọ́ nígbà wọn bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo láwọn ọmọ tó lè lọ sí wọn wà tá a lè jọ wọnú gbó bá wọn wí àti pé ká tó wọ gbógan táwọn gan bá gbẹ ọdún tí ń ṣe fún wọn ní Kwara ilẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn lọ́dọ̀ àwọn ọba aládé wọ́n di ìlú wọ́n lè dé wọn kó mẹ́tí ọ̀sẹ̀ nìkan bẹ̀ ní gómìnà láàyè mẹ́ wọ́n lé gbogbo aráàlú yẹn tí ò kẹ́ nìkankan ẹ wo bàbá mi ẹ̀yin lẹ ní ìlú ẹ̀yin lẹ jagun lẹ tẹ gbogbo ìlú yẹn dúró ọlọ́wọ́ ìsọba kékeré nílẹ̀ Yorùbá ń bì ní Nàìjíríà yìí gan. ẹ̀yin bàbá wa sọ wípé ajá òní dóńgbò ẹkùn kábíyèsí ẹkùn lẹ́yìn ajá làwọn pífù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kí wọ́n máa ń fọ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí wá sábà yín ẹ gbà mí gbogbo nǹkan mi ló ń gbẹ́sẹ̀ lé nǹkan tó máa mọ́ fún yẹn téèyàn fi jọmọ kékeré mo ní lọ́wọ́ ṣùgbọ́n mi lè lajú mi lẹ̀ kí Fúlàní mọ pa àwọn bàbá mi kọ́ mọ̀ jẹ́ wọ́n lu oko kọ́ mọ̀ pa wọ́n sọ́ni oko kọ́ mọ̀ lọ ká wọn sọ́ọ̀sì tá ń gbàdúrà kọ́ mọ̀ pa wá nílùú bàbá wa tí wọn ò dẹ̀ tó ń tán pera wọn táwọn ẹ bá tú àwọn ọmọlẹ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n agbára fáwọn bàbá wọn náà wà lókè wọn fi ń yàn wá jẹ ìjà yìí ni mo jà lọ́yọ̀ọ́ láti dìde fáwọn èèyàn mi wọn nìkan lọ pa mí ọdún karùn-ún àbí nǹkan tó ti lé mi kó nìyẹn mo lè ti bi dúkìá mi tó lè jẹ pé tí n bá ní àtìlẹ́yìn irú yín ẹni kí n mọ̀ sóun bẹ̀ tó sẹ́ńtì mi lè kojú tẹ bá sọ fún mi pé Sunday bàbá mi sẹ́yìn lẹ́ sọ̀rọ̀ lọ bá wọn jà àbà wọn ò ní sẹ́yìn lọ́dọ̀ fún mi o mi ìdẹ̀ ní sá fún wọn toríjọ́ tí ń pọ̀ lọ́n lọ́mọ torí pé Ọlọ́run ló lẹ̀ mí ìlé lọ́dọ̀ kò sí lọ́wọ́ àwọn tí ń bá mi jà bí máa ń bẹ lọ́wọ́ wọn níjọ́ tó wá ká mi mọ́lé gbogbo nǹkan tó ń kó wá àmọ́ tàn ilé ọ̀sán kó wá bíi 42 gbogbo sọ́jà yapa DSS kò sí báyìí lórí kò sí nǹkan kan bẹ̀ wọ́n fẹ́ lọ pa mí ni ẹni gbogbo ẹni Yorùbá tó bá ti rí tó bá jẹ́ àgbà kanlé tó bá wá déwájú ọba èyí bọ́ bàtà kí ọba o nígbà máa fẹ́ bọ́ ẹ mọ́ bàtà èyí sì gbé fìlà kí ọba ní sọ àwọn ọba Fúlàní o bàbá rọba Fúlàní tó bá dọ̀bálẹ̀ kọ́dà tí ń bá rí tí ń bá ń bẹ látọ́ bá sọ mí nìkan pa ọ́ ni torí àwọn bàbá wa ní ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká kú bẹ̀ ẹran Yorùbá yìí kan Fúlàní ni àwa la pọ̀ ká la làwọn lójú wọ́n sẹ̀rù Fúlàní ṣùgbọ́n ẹni ọba tó ọba ti rí ó lè bọ́ ba lẹ́yìn o lè sọ ohun tó wù sí lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tó bá déwájú ẹ̀kọ́ ọmọ fẹnu kólẹ̀ kọ́ ọmọ kó jẹ ní o torí pé tíyẹn bá fẹ́ bọ́ bàjá ó fi ìlú lẹ̀ ní o gbogbo ẹni tí wọ́n bá ti fi sórí ipò ọba tó jókòó sórí àlééfà ọba yẹn gbogbo àwọn tí ń bá bá dìtẹ̀ pé àwọn làwọn yẹ káwọn síbẹ̀ wọ́n máa ń padà àparẹ́ kẹ́yìn pé tí wọ́n bá ti lè ṣe orò ẹ̀fún tó jókòó báyìí tí wọ́n dé ládé táwọn kan rìn àwọn lọ ilé ẹjọ́ àbá fa wọ́n máa ń parẹ́ kẹ́yìn wọn ò lè jẹ ẹni tó bá ti wá wà ń kó bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ fún mo dẹ̀ rí pé gbogbo ọ̀rọ̀ bàbá mi pé gan torí mo rí gbogbo àṣà Yorùbá orí mi gan ara mi gbọ̀n
mo rí gbogbo àṣà yẹn ọ wá jẹ́ kí n rí pé akíní wọn lọ fi àjẹrà mi lọ́dọ̀ àwọn Buhari tí mi sáwá síbi nígbà mo mọ̀ tí mo bá mọ̀ pé mo láwọn bàbá tí wọ́n tó gbàgbá tó lọ nìṣó ń bẹ̀ ni kí n tó lọ kojú Sẹ́ríkì Fúlàní kí n tó bẹ̀rẹ̀ sí dàrú títí kọ́ gba bí wá gbé bàbá mi wọ́n ń pa wá lọ́dọ̀ wa o ọkùnrin kan tí lóun ní Sẹ́ríkì Fúlàní tóun gbé lórí wọn o agbára ìjọba ọ̀ka bí wọn sì mú nítorí tọ́jú ọmọ wọn mo fẹ́ lọ fún un ebi kọ̀ọ̀kan wá fẹnu gbolẹ̀ àwọn àni mo lọ bẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ṣebí wọ́n bá mi gbé ọmọ mi ò ṣe bẹ́ẹ̀ ọmọdé mo fi kún ọmọdé ni bí yóò bá jọ ọmọdé ó yẹ kí n ti rí gbogbo ọ̀hún tó yẹ kí n rí kí n tó bẹ̀rẹ̀ wàhálà yẹn so bàbá mi ẹ̀ dáríjì ẹ̀ tún dáríjì nítorí wá jẹ́ kí n dọ́dọ̀ ilé ni pé mo ti ṣàṣìṣe pé mo ṣe mistake mo dá lọ fa wàhálà yẹn gbogbo náà lẹ dìde gbogbo tẹ́ sọ ní ọ̀dọ̀ bàbá mi olórí aládé gbogbo nífẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ṣe múra kankan sí mi ọmọ wa lọ́mọ yẹn òun ló lè kojú àwọn pípé yẹn láti pè wálé ká sọ fún ìjọba kan filẹ̀ gbogbo ẹ̀ mò ń wò fúnra mi inú mi pé ẹ pè mí fídíò. bàbá o bàbá o mo fídíò bàbá mi máa àwọn bàbá wa ọlọ́wọ́ ni wọ́n ní ṣé mo láwọn bàbá tó tó báyìí lè wọ́n àwọn kiri torí kí mo rí kí bàbá mi sọ̀rọ̀ bóòlù nípa olúwẹ̀ ọmọ yẹn ra wa la ní a gbọ́dọ̀ sọ fún ìjọba kan filẹ̀ ọmọ bọ̀nlé ọwọ́ akojú wọn Sunday Igboho ni mò ń sọ bàbá tó ń la ọkọ mi Igboho ni mò ń sọ ní ọ̀dọ̀ bàbá wa ní aládé gbogbo lọ́hùn inú mi dùn ẹ̀mí yóò kùn ọmọ gbọ́dọ̀ ẹmọ bínú ṣe àdúrà fún bàbá rẹ̀ bàbá mi tó bí mi gbogbo àní mo máa ń sọ yóò ní tọba dọ́dọ̀ àwọn àgbàlagbà bíi ọba àwọn tó ju ọ lọ ní nǹkan tó lè fún wọn gbogbo nǹkan tí ń bẹ nílé ayé ó wà lábẹ́ bàtà ọba ni àwọn ìjọba ni wọ́n bà nǹkan jẹ́ àwọn bàbá wa ni wọ́n ní àṣẹ lọ́wọ́ ìjọba kankan ò ní àwọn bàbá wa kan ni wọ́n lu ọgbọ́n òṣèlú ni wọ́n ṣàdọ̀gbọ́n ọba ni mò ń pàṣẹ àtòsó àtàjẹ́ àti gbogbo owó tó ọba ní abẹ́ ọba lọ wà tó ọba lọ lówó lọ tó ọba lọ gbọ́dọ̀ ní òtò bẹ́ẹ̀ tó ọba ara rẹ yóò ní wọn gbọ́dọ̀ tà fún ọ tó ọba kọ́lé yóò ní wọn wo ọba lọ lágbára ẹ̀ tó ọba gbé obìnrin rẹ débẹ̀ tó ọba ní mo gbẹ́sẹ̀ lé ogun òbíṣẹ́ kó ìyá rẹ dákọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn olóṣèlú yìí nǹkan po tí ẹ bá wá déwájú ọba ó ní bàbá mi ọlọ́njẹ rí i pẹ́ ìwọ náà ọba àlè pẹ́ láyé èyí kì í dẹ̀ fi tọ́ dúdú sínú bó bá sọ̀rọ̀ kí ẹ bá mọ́ parẹ́ lé ayé ọlọ́run ti kẹ́mi yóò kún. jáde bá lo bíi 150 160 àwọn ọmọ bẹ́rẹ̀ tí bàbá mi ogun tẹ́ jà fún ayé tó ṣé ẹ wàá lo díẹ̀ sí ni àbí ẹ fẹ́ mọ́ lọ. ọkùnrin ni lóbìnrin nínú ilé lẹ́yìn odi tí wọ́n bá ní tiyín báwo tàbí tí wọ́n dìtẹ̀ yín lẹ́yìn ilé ọmọ làbí ọmọ tó. bàbá mi yóò kún mi yóò kún fi ọlọ́run tó ní mí mo fi dúpẹ́ lọ́wọ́ yín mo tó fi kí yín mo dúpẹ́ orí gbogbo ìgbà gbogbo tẹ́ ṣe lẹ́yìn mi ni bàbá mi Olúgbọ́n sọ fún mi ẹ̀rí péjọ tí mo lọ rẹ̀ bàbá Olúgbọ́n ó kọ́ yín lọ́kọ́dá oní Sunday mọ́mì kan wọ́n ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ alọ́ láwọn bàbá màá ké sí bàbá wọn lọ́wọ́ lọ́hùn màá pa àwọn tó yẹ kí n pè á sọ fún Tinubu kó fi ẹlẹ̀ kí ló ṣe fún oṣù kankan ìjà wa lọ ń jàdá mo ní kábíyèsí ó ní ẹ̀ sọ ó ní láti dọ́dọ̀ lọ́wọ́ mo ní yẹsà ìmọ̀ wọn ó ní rání lọ́bẹ̀ sọ pé tó bá mọ̀ wọn ok bóyá kí n ọba ń sọ fóònù ó ní kò tiẹ̀ ní káwọn èèyàn rẹ kọ lẹ́tà sọ pé ó fẹ́ rí bàbá rẹ ni yóò ní kọ́ máa bọ̀ mo ní yẹ mo náà tẹ̀sí sọ̀rọ̀ mi ní lọ́dọ̀ bàbá òní ẹ̀hẹ́n lọ síbẹ̀ àwọn bàbá rẹ nìyẹn àwọn tí ó lọ bọ́ sọ fún nìyẹn pé kí wọ́n gbàgbára kan kò lé Fúlàní kó gbogbo nugbó ẹ̀mí yóò kún bàbá mi tí mo wá bá wá méjì ni mo tẹ̀ fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ àánú yín ni mo bá wá mo tẹ̀ fẹ́ kẹ́ gbà mí. Intercontinental ballistic missile. ẹ bá gbà mí ọmọ ní mi ní ilẹ̀ ní bojú yẹ ní ilẹ̀ bojú yẹ láíláí níwọ̀n bá sí ẹbí mi Ọlọ́run gbà fún mi. ajá làwọn pífù yẹn bàbá ẹ mọ̀ jẹ́ kí wọ́n máa ń fọ́ yẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí wọ́n sábà ẹ gbà mí gbogbo nǹkan mi ni wọ́n gbẹ́sẹ̀ lé kábíyèsí. We see the dramatization alone. Ọpọlọwà yóò dìbò. Ẹ̀kọ́ ní iye pàtó kò jẹ́. Ẹ̀kọ́ lè lè sà. Ẹ̀wù máa ń lọ̀rọ̀. Bàbá o.
fún agbára ọ̀hún. Aláwárí ìwárí ìlú. Kókè ọmọ wa Sunday Igboho ẹ̀ka bọ̀ sí lọ́wọ́. Mo dẹ̀ kí ẹjọ́ sọ. Mo dẹ̀ kí àwọn olùtẹ̀lé Sunday Igboho wa. Gbogbo yìí o. Ẹ̀ka bọ̀. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Pé ìrìnkèrindò Sunday Igboho nígbà tó bẹ̀rẹ̀ títí dé àkókò tá a wà yìí adúpẹ́ fọ́lọ́run pé ẹ̀mí ẹ̀ sì wà ń bẹ̀. Àwa gẹ́gẹ́ bí ẹnìkan ní gbogbo Yorùbá a lè sọ pé Sunday Igboho kì í ṣe ọmọ wa ni. ẹ ṣe kábíyèsí fọlọ́wọ́. Kábíyèsí o. Ọmọ wa pàtàkì jẹ ní kì í ṣe ọmọ lásán. Gbogbo ìgbésẹ̀ tó ti gbé ètò kọjá àjẹ́ kí ilẹ̀ Yorùbá kó dáa ní kó túbà kó túṣẹ. Adúpẹ́ fọ́lọ́run ìjọba náà mọ̀ pé ìgbésẹ̀ Sunday Igboho kì í ṣe fún ti ara ẹ̀ nìkan, fún orílẹ̀-èdè ti Yorùbá ni. Torí bẹ́ẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí ìlú a gbọ́dọ̀ fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀. ẹ ṣe kábíyèsí o. Bí gbogbo ẹ ṣe ń lọ náà là ń gbọ́ ìrìnkèrindò náà títí tó gbà tí ẹ lọ tí wọ́n wá àtàkì nílé ẹ fi lọ Benin Republic tílé Germany bó ṣe ń lọ náà la máa ń gbọ́ la máa ń kà. Inú wa sì dùn pé Sunday Igboho ó wà láyé wà láàyè. Kò sígbà tí ìlú òkè wà challenge. Bá ti wà challenge àwọn ọ̀dọ́ ló máa ń jáde irú ọmọ kan bẹ́ẹ̀ ni Sunday Igboho. Gbogbo ọ̀rọ̀ tí tẹ̀sán láti mo ti gbọ́, gbogbo ẹ̀ mo ti gbọ́. Arìnrìn náà arìnrìn náà kò dẹ̀ ní jèmi nìkan mi gẹ́gẹ́ bí èmi pẹ̀lú àwọn ọba tó yẹ nílẹ̀ Yorùbá a máa rìn ní ẹnu ní pàtàkì lábẹ́ kábíyèsí Ọọ̀ni Ìrìṣà. ẹ ṣe kábíyèsí. Torí pé Yorùbá láti jẹ́ ẹyọ ọ̀kan, nǹkan tó bá ti a máa kòwé lọ́wọ́ wípé nǹkan tó bá pa ojú á bá ìgbà kábíyèsí. Torí ìgbà tó ń bá ojú lọ gbà yẹn àti mọ̀ pé tá a bá múra ó lè bá imú pẹ̀lú ẹ̀ nígbà yẹn ni Sunday Igboho jáde. Ìgbà tí Sunday Igboho jáde gbogbo ìgbésẹ̀ tó gbé ó fi hàn pé àwa Yorùbá àdára lẹ̀ pé a tó kọjú sí ogun tó bá kọjú sí wa. Tó adúpẹ́ fọ́lọ́run pé gbogbo ẹ̀ ti kọjá. Àìmọ̀ràn mi ni pé ká máa ṣe ní díẹ̀díẹ̀ ní sùúrù ló gbà ń sìn. Adúpẹ́ fọ́lọ́run pé ìjọba tó wà ń ta ó jẹ́ pé ìjọba ọmọ tiwa náà ni president wa tó wà ń bẹ̀ Bọ́lá Ahmed Tinubu. Èyí tá a máa fi ràn lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà fi máa dá ìyẹn ṣe pàtàkì. Gbogbo àná la máa jọ gbégbèsè yẹn. Torí tí ò bá sí bẹ́ẹ̀ léde nísìnyí ibi tá a wà yóò lè máa gbogbo rògbòdìyàn tó ti kọjá náà sì lè máa tẹ̀síwájú. A rí pé gbogbo ẹ̀ ti lọlẹ̀ bó ṣe lọlẹ̀, so ká sọwọ́pọ̀ pẹ̀lú ìjọba kí ìlú túbà kó túṣẹ. Kò sígbà tí Sunday ó máa wálé ẹni ṣáà pẹ̀lú ìrọ̀rùn àláfíà. Gbogbo ìkólọ náà àdúrà wa nípa gbogbo ẹ̀ ìkólọ pátápátá padà. Àdé ní fojú sunkún ẹ̀. Ò ní bàjẹ́ o. Òkè náà ló wá sọ̀ máa lọ. Àwọn tó ń tẹ̀lé ẹ náà ò ní kí wọ́n jìnnà o. Ò ní kí wọ́n ṣìnà o. Oníkà paríjì arímọ. Buhari náà àrílò. Gbogbo ìgbésẹ̀ náà bó ṣe sọ. Díẹ̀ ló la máa sọ.
Kẹ́ dá wa di Ọlọ́run. Ọlọ́run. Ọlọ́run fún wa ṣe. Ẹ ṣe kábọ̀. Ẹ pẹ̀lẹ́. Gbogbo ẹ̀ náà Ọlọ́run máa dúró tì í. Ẹni fẹsẹ̀ kọ́ o. Ẹ̀wù máa bẹ̀ wọ̀. Bàbá o. Yes. You will see the humility personified Igboho, who spoke extensively well in the Kabiyesi Agbawo. And you will see that heavily loaded Koiki Media here. The only compounded egalitarianist from far away UK, the fearless nomenclature, a very powerful media guru. And the spokesman. You will see the heavily loaded Sunday Igboho there. He deliberately decided to storm our kingdom in a dramatic form. I told you the gentility of Dr. Igboho is never a coward. That is Dr. Sunday Igboho, who dramatically decided to storm us today in a dramatic form. We have to continue to respect him. The fearless Sunday Igboho deliberately decided to storm our kingdom. All our born indigenous citizens are so happy today that he eventually come as he promised. So come and see the happiness that has taken over everywhere in our kingdom, purposely because of the arrival of that heavily loaded Sunday Igboho, together with that heavily loaded fearless Koiki Media, a very fantastic nomenclature in broadcasting. I drop my heart for you, sir. I drop my. We are live on our kingdom here. I know him, Koiki Media, very powerful, fearless nomenclature here. Come and see our happiness as people taking over everywhere in our kingdom, purposely because of the arrival of that heavily loaded fearless Dr. Sunday Igboho. He said everything will continue to sale. That is Igboho. Yes. That is Igboho. Everything dramatically started changing here, and you will see all the banners fully jam-packed with all the chiefs, both women chiefs and men chiefs. They are all here. Come and see how happiness has consequently taken over everywhere in our kingdom here, because of the arrival of Irato Olowomura. That is the Irato Olowomura. Flew in all the way from Norway, purposely because of Igboho. You will see the arrival of Brother Mille Loaded Olukono, the Irato Olowomura. He dramatically stormed our kingdom, purposely because of Sunday Igboho. All the chiefs, they are so happy. Come and see the psychedelic dancing system of Igboho here. Igboho meticulously dancing to the sonorous of Kagago Maestro in our kingdom. Yes. Igboho has decided to be changing the whole. Yes. Come and see the Tabadatino alone. Come and see the Tabadatino alone. Come and see the Tabadatino alone. Everywhere the Americans are changing here. Yes. That is Sunday Igboho. Taking over everywhere, and the largest palace in Africa, purposely because of the arrival of Igboho in our kingdom today. You will see the arrival of Irato Olowo flew in all the way from Norway. That is Irato Olowo. And Sunday Igboho dramatically stormed the palace today. In a dramatic form. I drop my heart for him
And I don't mind how about the dexterity of our amiable Kabiyesi of Oluwaye Odiwo. That is Irato Olowo, who flew in all the way from Norway in Oslo, dancing together with yes, Irato Olowo has begun to be changing the whole system here, all the way from Norway in Oslo. He has started changing the whole system, spraying Sunday Igboho, who has deliberately decided to be changing the whole system in our kingdom. Come and see how happiness has continually taken over everywhere in our kingdom here. Purposely because of the arrival of that evident fearless Sunday Igboho, who dramatically started dancing the Ogagago systematized phenomenon. That is Irato Olowo. Irato Olowo together with Sunday Igboho. Irato Olowo flew in all the way from Norway. In Oslo, they both came to our kingdom here, where everything has dramatically started changing. So the Ogagago maestro, Irato Olowo, dramatically started doing the whole something over there. Onward, you will see how Igboho has differently decided to be changing the whole system in our kingdom here. Everything dramatically started changing, purposely because of the arrival of that heavily loaded Sunday Igboho, who possesses exemplary character, whose exemplarity has responsibly arrested the minds of every individual here. Irato Olowo. Okay, the system. Lórúkọ Kábíyèsí Imperial Majesty Ọlọ́wọ̀ fọ̀wọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yín o. That is the fearless Sunday Igboho, together with Koiki Media. Oúnjẹ wà ń bẹ̀, oúnjẹ wà ń bẹ̀, ibi alẹ́ ò ní pa yín. Ẹ bàbá ní òbí kú kò ní pè à. Gbogbo ohun tó jẹ mọ́ ikú àrùn nínú ààfin kọ́mọ ṣẹlẹ̀ lé àwọn kan. Àgbórákòrò ń tìbí àgbó kékeré tó gbó àtọ́ ẹgbẹ́ ẹ̀kọ́. Ògùdùgùdù ewé àgbọn ọ̀dẹ̀rọ̀ bàbá mi ta bá kẹ gúdùgùdù wọn lára gúdùgùdù mọ́ ń lè ara yọ̀ mọ́ ń lé gbogbo ìgbà. Àfẹ́mí lórúkọ méjì lọ́wọ́ mi ló sọ bẹ́ẹ̀. Àfẹ́làfẹ́ ń jẹ́ ìkọ́ ní borí adé ìyá àlùkò ní borí ògún iyọ̀ ní borí ọbẹ̀. Tí ọ̀fà bá gbé gba ní tì ẹyọ kan ṣoṣo láyé yá lóhùn. Gbogbo àwùjọ tẹ bá ti ń dé Kábíyèsí ó ti lè káwọn èèyàn pọ̀ tó mẹ́kọ́ bá pọ̀ tó bẹ òkèlè mọ́ wa. Afẹ́fẹ́ lẹ́fẹ́ làlúdà wà ẹ díẹ̀ fùfúlẹ̀ lẹ́fẹ́ mi gbòòrò títì. Balẹ̀balẹ̀ fi ti la gbàlù ká ni. Àwọn bàbá ní tálẹ́ bá lẹ́ bẹ̀rẹ̀ náà sùn náà ní kẹ́ gbọ́ máa kí lójú máa kí ni bàbá yìí. Ẹnikẹ́ni ti fi lè gbéra yẹn bá gbọ́ máa kí lójú òní jẹ́ àṣẹ̀gbó. Gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ̀rọ̀ yín láì dá tàbí tí ń sọ̀rọ̀ tí ọ̀dà lẹ́yìn wọ́n mọ̀ ní jẹ́ àṣẹ̀gbó ni. Ẹnikẹ́ni ti fi lè gbéra yẹn àríjà àwọn ìyá mi ọ̀sẹ̀ rẹ̀. Gbogbo ọ̀tanu lé ní kọ̀kọ̀ lẹ́yìn òdì tó ń bínú yín wọ́n mọ̀ oríjà àwọn ìyá mi ọ̀sẹ̀ rẹ̀. Pagiri bẹ́bọ̀ lákìtàn ẹbọ dìde mọ́ bẹ́lẹ́bọ̀ lọ. Ẹbọ kú ìdààmú wàhálà ọ̀tẹ̀ nínú àfihàn kọ́mọ dìde sílẹ̀ lọ. Gbogbo ń tẹ́ bá ṣe láì Kábíyèsí ayé ò ní fi pín láíláí. Pírẹsidẹ́ntì iwájú gọ́ọ̀mù iwájú gbogbo aráàlú tẹ́ bá ti ń ṣe ayé ò ní fi pín láíláí. Ẹ ti mọ fàmí tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí fún agbẹ́ni gbogbo tẹ́ bá gbórí ilé ayé ṣe ọba ni yóò láti gbé láyé. Ẹ ti mọ fàmí tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí fún àlùkò ní ọmọdé ni àgbà ni babaláwo ní ó ń ṣègùn ni aláàfáà ni pírẹsidẹ́ntì ni gọ́ọ̀mù tó máa ń kóra àwọn lọ́balọ́ba ni tó máa ń kóra àwọn jọ lórí yín ní búburú lẹ́nu wọn ní kò láíláí. Kábíyèsí ní ìlú ṣàdúrà fún yín ẹ ti mọ fàmí tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí fún àlùkò. Bàbá mi àgbàlagbà ni yín àlùkò ní tẹ́ bá ń kóra yín jọ lọ́kùn tẹ̀ ń kóra yín jọ lọ́sì nítorí bàbá mi Ọlọ́wọ̀ ó lẹ́nu yóò lè kó o. Bàbá mi wá mú ọfà mẹ́ta ó sì gbẹ mẹ́ta wọ́n nà sí ẹkùn. Ẹkùn ní Kábíyèsí lẹ́sẹ̀ tó tó ìfowó. Ó ní gbogbo ọ̀tẹ̀ tẹ́ran kó bá di tó bá fojú kan òun ẹkùn ó ní mọ̀ràn wọn dà. Gbogbo mọ̀nà ọ̀tá lórí Kábíyèsí ní kọ̀kọ̀ ní bá ń bá ẹni tí ìdáhùn bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó bá ti fojú kan ìmọ̀ràn wọn dà. Àwọn bàbá mi náà sọ bẹ́ẹ̀ wọ́n ní àdúgbò ní gbé náà yín wọ́n ní yọ kájọ nù ìyá ẹ̀. Gbogbo àwọn tó ń dìtẹ̀ tó ń sọ lẹ́yìn tó bá rí wọn kájọ ní àwọn èmi ọ̀sán bẹ́ẹ̀ ọba ń kọ́lẹ̀ kẹ́kẹ́ Kábíyèsí èmi kẹ̀ yọ̀rọ̀ ní ọ̀pá wọn mi ẹ mọ̀ borí ọ̀tá ní Kábíyèsí. Ayọ̀ mi kún pé mo ní bàbá ẹ sì ti ṣàdéhùn fún mi mo sì mọ̀ pé ẹ ti ṣe gan tẹ́lẹ̀ àlẹ́ àkẹ́wà ń ṣe ní àwọn bàbá mi ti parí ẹ̀ nígbà tó bá wá ṣe ẹwà náà ní sílẹ̀ pé ká wá wọnú gbówó
ẹ wá tán ọmọ yín wò ẹ rí i pé ẹ ní ọmọ tó tó kojú inú ògbó ọlọ́jẹ̀ mi ò tó kábíyèsí.